grandpa alára ní gbára níyì ẹ gbàgbé grandpa ni bàbá Honorable bàbá mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàpèjúwe èèyàn méjì kan fún mi bàbá K1 the ultimate báwo lẹ ṣe lè ṣàpèjúwe wọn Olúfimọ́ Àyìnlá Òṣùpá Saheed Papa ẹ ṣàpèjúwe wọn bóun náà ṣe jẹ́ sí yín méjì nǹkan tí mo kàn fẹ́ múnú. Olúfimọ́ Saheed Osupa is my brother nìbàdàn àwọn àbàdàn dínà ara wa èmi ṣe ń tó gbéraga sí pé nǹkan kan náà ni wa náà ó jù mí lọ in age so Osupa jù mí lọ in age so kí ni mo fẹ́ sọ pé kò jù mí lọ. ṣùgbọ́n àjọṣepọ̀ ń bẹ láàrin yín. kí lè àfẹsí ló fẹ́ ṣẹlẹ̀ mo ṣe ìyàwó ọmọ mi ì pé Òṣùpá wá mo ṣe sílé ṣé bí ẹgbẹ́ yẹn sọ lórí stage náà pé Táyé ò pè mí síbí o ṣùgbọ́n òun láìkí oríire ẹni tí mo respect ni kò sí nǹkan kan ní àná orin ó máa lọ báyìí ni ẹlòmíì ò mọ Òṣùpá lè kọrin nìkan ní Currency ló ń bá wí nítorí wípé ó sì lè má jẹ Currency ó lè jẹ ọ̀rọ̀ máa ń jọra wọn òwe máa ń jọra mo ti pòwe mí bí tó pẹ́ ẹlòmíì ló ń bá wí so ẹlòmíì tó bá Òṣùpá kí ló Òṣùpá fẹ́ kọrin bú mi fún kí mo fẹ́ ẹni tí mo wá jẹ dáadáa rí Òṣùpá yà ó dẹ̀ mature. tẹ wá já Òṣùpá dáadáa ẹ fẹ́ jó. mo respect brother he is a very mature person like Pasuma but ẹni tó bá kàn ti nínú fùfù ẹ ní mọ̀ yìí pé is a mature but ó ti change nígbà yẹn gan tí àgbà ọtí ẹ̀ ti dé báyìí so àìmọye àtijọ́ sọ̀rọ̀ lórí fóònù mo ní brother ṣe mi ìráyè tiẹ̀ ni wà láì tàlẹ̀. ní Òṣùpá. àjọ sọ̀rọ̀ lórí Currency màmá no mo mọ̀ pé mo máa ń ta sí mi ṣé nítorí Pasuma ni Òṣùpá ọ̀sẹ̀ mi náà ó dẹ̀ mature nígbà tí ẹ̀gbọ́n yẹn máa sọ ní Currency because I know that you are loyal to your boss that's why mo máa ń fi ẹ sọ fáwọn tó ń tẹ̀lé mi pé ẹ rí yẹn láti bí 30 years ó dẹ̀ dúró ti dì máa yìí mo pa bí mo yàbí dúró mo ní Òṣùpá ó lè jẹ́ gbọ́n mi ò tẹ̀lé ẹ o Òṣùpá jọ wà lórí stage báyìí wọ́n ní brother mi l'Òṣùpá o ṣùgbọ́n Paso ni mo tẹ̀lé o ó ní mentor tèmi tá a jọ wà o ṣé nígbà tó wá dìjà kí wọ́n á ní mo padà lẹ́yìn Paso mo sọ lójú Òṣùpá kí ti pé mo sọ lẹ́yìn àti sọ lórí fóònù. bó ti ẹ̀ rí kíní tẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe orin yín ẹ̀yin ẹ lọ́ mọ́ wo orin ẹ lọ́ mọ́ gbọ́ bóyá kẹ́ lọ́ mọ́ download ẹ̀ ni wọ́n pé tẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe track 5 ẹ̀ sì fi kí ìyá Pasuma mo gbọ́ dáadáa láti bẹ̀rẹ̀ dópin ẹ ti ẹ̀ dúró náà ẹ jẹ́ ń lò kán bẹ́ẹ̀ jẹ́ ń lò kán nu orin yín ìyá Pasuma dúró jẹ́ ń sọ̀rọ̀. ìyá Pasuma ìyá dáadáa ni ìyá yẹn wà nínú ẹni tí ò jẹ́ kémi àti Paso jà láti bíi 20 something years tí mo bá rí nǹkan kan tó bá bínú láti pé ọkọ mi èmi lọkọ ìyá yẹn ọkọ mi di ìyá yẹn máa kì mí ni àwọn tó bá ń wò mí ti máa mọ nǹkan tí mò ń sọ ìyá yẹn máa ṣe kí ni. máa kì í. no very very abiamọ. ẹ ṣeun ẹ jẹ́ n play fún mi backbiter jẹ́ n play. so torí ẹnì kankan mo ṣe kí mọ̀mọ́ yẹn ìyá yẹn. ẹ kì bí ìyá yín ni. mo gbọ́dọ̀ kì ìyá yẹn ìyá mi ni ìyá dáadáa ni ìyá ó ti máa yé aláyé pé nǹkan lọ so mo fọ̀rọ̀ lóra mi wo ni kọ́lọ́ jẹ́ mi màmá mi ogun ìyá yẹn ó ní part tó kó ní gbèsè ayé yín tó kó ní gbèsè ayé Pasuma. ẹ ṣeun. alájì orin wọn ni wọn pé ìgbà wo lórin jáde sà. ọ̀sẹ̀ méjì báyìí. bí ọ̀sẹ̀ bíi méjì. ìgbà tá à ń sọ̀rọ̀ ní abẹ́ aṣọ ẹ̀ ń sọ̀rọ̀ nípa orin yìí pé torí àwọn èèyàn ti fẹ́ yọ wá lẹ́nu pa pé orin yìí o ibo làwọn ó ti rí o ibo ni wọ́n ti ṣe o àti sọ fún wọn pé wọ́n ní wọ́n pé ni orin yìí báyìí alájì. orin tí o ṣẹ́rí báyé bá ṣe ń lọ báyé bá ṣe yí ẹ̀dá ẹja fi kọ́ gbọ́ o báyé bá ṣe yí ẹ̀dá ẹja ó wà lórí rẹ̀ ṣẹ́rí ibi táyé bá ń yí sí mo kọ rẹ̀ mo ní báyé bá ń yí ká máa báyé yí that's 16 years ago ó dàbí tèmi ni nǹkan pẹ̀lú olórin ni pé kẹ́ ẹ kọrin kó má sóyàn
ó dẹ̀ ṣeéṣe ọ̀rọ̀ míì wà tẹ́ pé tẹ́ ẹ bá ti sọ kò ní tán lẹ̀ ṣé ká gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ni ò ní tán lẹ̀ ní ọ̀rọ̀ àní rí mi sọ díẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tá a sọ ń sì ìbéèrè tẹ́ ti béèrè lọ́wọ́ mi ọ̀rọ̀ míì wà tí mo sọ tẹ́ pé kò ní tán lẹ̀. ẹ̀yin èèyàn ẹ̀yin blogger tẹ́ ẹ bá kọ́ọ̀tì ẹ yọ láti ìbẹ̀rẹ̀ ẹ mọ̀ kọ́ọ̀tì àárín torí àárín náà mọ̀ kọ́ọ̀tì. àwọn fẹ́ tajà tí wọ́n ní. kò káyé gan. náà kẹtẹ bẹ́ẹ̀ lọ bá kó kọ́ọ̀tì mi ò sọ àsọbàjẹ́ mi ì dẹ̀. fúlù tiẹ̀ ń bẹ fúlù rẹ̀ ń bẹ. fúlù ẹ̀ wá. nípa orin wọn ni wọ́n pé àwọn tán bá gbọ́ orin àwọn tí ń gbọ́ káàkiri àwọn tán bá ń wà lórí Facebook ni àwọn tí ń bẹ lórí Instagram ni ẹ dákun báwo ni wọ́n ó ṣe ẹ sọ pé challenge kan bẹ. just track wọ́n ní wọ́n pè yẹn just bí 6 verse kó tó di pé mo kí èèyàn ẹni tó bá ti kọ́ tí ẹni ò shake owó tí o expect ló máa gbà. ṣe ti gbọ́ báwọn bàbá ọ̀nà rẹ́bù ní. tó jọ́sí tó kọ̀ lọ ṣe fídíò tó kọ̀ kọ́ tẹ́lẹ̀ bá ṣèkì máa mọ̀ o. wọ́n ló ń bú mi lẹ́yìn mi bó tún fẹjọ́ mi sùn ẹni tó yìn mí lójú mi tó tún ṣàdúrà fún mi ìyẹn ò kọ́ mi ṣe bẹ́yìn mi inú ti dán yẹn wò mo níbi rè mi ò ráyè gbogbo wọn ni wọ́n ọ̀rọ̀ pé ẹ̀yìn o ibi tí mo ti sọ̀rọ̀ ẹ̀yìn wà ibi tí mo ní wọ́n pé wà so kó bá ṣe mistake tó bá ti ṣe mistake kó má wọrí kó kàn táàgì yín kó táàgì mi kó dẹ̀ pẹ̀lẹ́ àwọ̀lá. ṣe ti gbọ́ báwọn tẹ́ ẹ bá ti ṣe wọ́n pé challenge wọ́n pé challenge ni o ṣe ti gbọ́ báwọn tẹ́ ẹ bá ti kọ́ first ẹ kàn kọ́ dáadáa bí wọ́n ti kọ́ ẹ táàgì bàbá honorable ẹ táàgì wọn lórí TikTok wọn lórí Facebook wọn lórí Instagram kí ni TikTok wọn Taye Currency official òun ni lórí TikTok lórí Facebook ńkọ́ Taye Currency lórí Instagram official Taye Currency ẹ kàn kọ́ ẹja ẹ̀yin èèyàn mo trust yín ẹ táàgì wọn á mọ̀ mú ẹyọ kọ̀ọ̀kan láàmọ̀ mú lọ́sọ̀ọ̀sẹ̀ èyí tẹ́ bá ti gùdù dáadáa pọ́pọ́ jù lórí TikTok ẹ lọ ẹ táàgì ẹ kò tí bẹ́ẹ̀ yẹ táàgì tẹ́ni fọ́lò rẹ̀ ẹ fọ́lò rẹ̀ bá ti fọ́lò rẹ̀ ẹ táàgì ẹ wọ́n ní wọ́n pé challenge ni wọ́n ní wọ́n pé challenge ẹ jẹ́ á lọ ẹ̀yin ẹ mọ́ gbàgbé ń pa káàṣì ẹ o káàṣì ẹ mọ́ gbàgbé tán ti ń gbẹ́nu sí káàkiri àbánirébù ẹ ti mọ̀ gbọ́ pa káàṣì ẹ káàkiri Lágelú káàṣì ẹ ṣe ti gbọ́ báwọn ẹ̀yin èèyàn wọ́n ní tẹ́lẹ̀ bá san owó kan 500. èmi náà ń ṣe tèmi náà because mo ní ìdòwò. àbá ẹ sọ fáwọn ará ilé pé ẹ bá ń sọ fún wọn bàbá pé nípa káàṣì ẹ. nípa káàṣì ẹ ẹ má fi ṣeré o gbogbo ọjọ́ tí ire mi bá tẹ̀ mí lọ́wọ́ èmi ò ní gbẹ̀yìn o. àmín. káàṣì ẹ yẹn gẹ́gẹ́ ẹ má fi ṣeré o. ẹlòmíì wà tó jẹ́ pé ẹlòmíì ti dolórí rẹ́ǹsì tó jẹ́ pé láyé ìgbà tá ń ṣe lọ́tírì wọ́n bẹ̀ títí kó lọ ṣe. ó kàn ní wọ́n ti ṣe wọ́n padà pé. ẹ sọ fún ẹ ta káàṣì ẹ. ẹ lọ ta káàṣì ẹ o. ó ti tán. kò dá yín pa 500 naira. ẹ ti ṣeun bàbá honorable ẹ ṣe ẹjẹ àmọ́ fílẹ̀ mọ̀ ṣe lọ bàbá ẹ wò lágbára Ọlọ́run ẹ mọ̀ bẹ́ẹ̀ ni o lágbára Ọlọ́run àwa ń lọ Gbénga Ọláyíwọlá ó yàtọ̀ òun lórúkọ tèmi èmi àti bàbá honorable àfẹ́yà fọ́tò ṣe ti gbọ́ ẹ̀yin lẹ mọ̀ o bàbá honorable tiwa ni tiwa gangan ni. wọ́n ló ń bú mi lẹ́yìn mi bó tún fẹjọ́ mi sùn ẹni tó yìn mí lójú mi tó tún ṣàdúrà fún